lórí rẹ̀ ọ̀pẹ ni ṣé gbogbo tí mo sọ kò yí ọ tọ́lá ti mọ̀ wípé ọ̀gbà láti fẹ́ ẹ̀gbọ́n tó jẹ́ pàbúrò náà lọ sí sọ fẹ́ fàbúrò ṣògùn owó ni. àgbàbí o bóò láti ti sọ́jà yìí fún ọ̀fẹ́ wàhálà sọ́jà o. sọ́jà kí bẹ́ẹ̀ kúndú kí n sójú owó sì ná ní ìmọ̀. Ladi. So. Usman. So. Hello, hello. My fifty by so. I want you to beat him. Wo mi ò fẹ́ gbẹ́jọ́ ṣá máa pọ̀ lé báyìí mi ò fẹ́ wà. ẹ má kú nọ́mbà yìí. Tí bá ṣe fún ta ló tún fẹ́ ṣe fún ká pé mo wá condition yẹn ó ṣọ́ fún mi pé ọ̀rẹ́ mi máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi. Wo dáàdì ń bínú gan-an wọ́n ń bínú sí àwọn pọ́ìsì. In fact tí n bá fẹ́ bá dáàdì sọ̀rọ̀ màá ti kọ́kọ́ sọ àwọn nǹkan tí mo ní sọ the moment tí bá ti gbẹnu lórí ọ̀rọ̀ Farouk báyìí ó máa flare up tó bá rí bó ṣe ń ṣe orúkọ yẹn dàbí disease ní létí ẹ̀ o. èmi máa ṣe máa jẹun ni wọ́n kò lè lọ lẹ́nu mi. àǹtí Sofia èmi mọ gbọ́ tí mo fi ń fún bọ́dà Farouk lóúnjẹ ibi tán wà wọ́n ń jẹ oúnjẹ dáadáa ó ṣòkú jẹun ó ń jẹun ẹni kẹ́ fọkàn ara yín balẹ̀ kẹ́ jẹun ń létí rù yìí. èmi náà mọ̀ mo kàn fi yẹn tiẹ̀ síwájú nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn mo rí pé wà ní haste fún mi nọ́mbà rẹ̀. nọ́mbà lórí kí ni. Ṣọwọ́ gbọ́wọ́ fún yín. Mo ì sọ fún báyìí. Lọ́wọ́ kan. Mo ì sọ fún ó kò gba bẹ̀rẹ̀. Lọ́wọ́ kan. Mo wá sàáwẹ̀ síwájú mi sínú sàáwẹ̀ ṣó ti gbọ́. Wo mi náà. Sofia. Èmi ni. Tó wá jẹ́ pé mi ni màá fún owó orí mi báyìí màá fi kú. Láì akọ̀kọ̀ sí mi gọ́tà yìí. Ọ̀rọ̀ tó ń sọ ń sìn bàtò ìwé ọ̀bọ̀ òṣìṣẹ́ ti gbọ̀ngàn tó wà ní fọ́ ojú ẹ̀ ṣe bó ṣe fáìn. Kí ló máa ṣe fún mi? Ó ṣe fáìn náà. Ìgbà ni kì í sọ́rọ̀ ju ẹ̀ máa bọ̀. tó o bá ti gbà láti fẹ́ ìgbé ikọ̀ ọmọ mú eléyìí lọ ó fẹ́ mọ́ nìyí wá. bàbá rẹ̀ ló jẹ́. mo ń lọ ń sẹ́yìn mo ń lọ sí bọ́dà lọ́dọ̀ àwọn èèyàn mi máa ti padà wá pẹ̀lú wọn bá méjì lọ́rọ̀ yìí èmi náà ti ń gbọ́ fèrèfèrè tẹ́lẹ̀ ẹgbẹ́ ti fi Mojísọ́lá lọ́kọ torí ẹ̀ ni mo ṣe ń da yín láàmú lórí ẹ̀ mo mọ̀ kọ́mọ kékeré ni tí bá padà dé ẹ jẹ́ kí n bá Mojísọ́lá.